ní nursery school wà ní school àti àgbà ní ambit ṣá ní ìdè kan like 3 years or 4 years tàbí wà wọ́n á di pé nídẹ̀ẹ́rẹ́ àpáàlì mi nínú máa kọ̀ ní sọ pé mi ò lè bá a ní fọ́ọ̀mù pọ̀ ti bàtẹ́rì àbá tó wed ṣé àwọn ọjà one school mo ń ṣe everything lórí ìgbìn kan tí mo ṣe lórí ẹ̀ tó di pé mo ti ọkọ̀ ṣe nínú kágbélá bí 2 years táwọn kó pàdé tí mo ka ọkùnrin tí mo gbá mú kí ṣe pé mo gbá mú mo ní kó mo gbá mú níbi ọlọ́run ọwọ́ ni tí mo ka báyìí mo lè forí dín táìmù yẹn. Second one àtún bẹ́ẹ̀ ìfẹ́ yẹn lọ after a year tó ti ṣe the same thing tẹ́ ẹ pé yẹn jẹ́ torí ọ̀dọ̀ ọkùnrin tó wà yẹn 5 years ló lóun bẹ́ẹ̀ tí mo ti continue gbà bẹ́ẹ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ náà jẹ́ òkè ọmọ tí mo. ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa sa ẹjọ́ tó lọ lọ́rùn ká lè bá a gbádùn yín. ok ọmọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ one school time yẹn wọ́n ń pè mí gbà ok ọmọ tẹ́mi ń ṣe pálájọ wàṣà gbà nǹkan báyìí ni ó máa ń ṣe lọ́wọ́ njẹ́ ẹ̀dẹ̀ mo lè gbéra lọ síbẹ̀. kí ló ń ṣe lọ́wọ́ bàbá. njẹ́ ẹ̀dẹ̀ mi jẹ́ tó pé njẹ́ ẹ̀ka ìbolo wa òun wà ní school kìíní kankan màá ń jẹ́ pé fídíò kan táìmù yẹn ṣe face-to-face my call. kò pé ìkọ yín gbàtẹ́ kí n fídíò call. yes ẹ wá lọ sí school wọn. yes mo rí kí mo débẹ̀. ṣé ìlú tẹ ṣáwà ṣé ìlú tẹ wà ní school yẹn ṣáwà àbí ìlú òdì kejì. ìlú òdì kejì nílùú mi ni ìgbìmọ̀ mi wà ní kápẹ́ mi wà ní Ìbàdàn ó wà ní káàdìsádàn náà sún ṣá. ẹ ṣàgbére ṣá lọ bá lọ́sùn. mo rí kí mo débẹ̀ nígbà pé òun wà nínú ilé tó wà nínú ilé ok yá jáde sí mi wà nínú ilé ẹ̀ àní ká ló mú un wá síbi tí mo tó ń gbé ok ọ̀rẹ́ wa mi gbà ọ̀rẹ́ abọ́ rẹ̀ sọ̀rọ̀ ọ̀rẹ́ ìgbà kan jẹ ọ̀rẹ́ ìgbà kan jẹ ọ̀rẹ́ ìgbà ẹ jáde síbẹ̀ sọ́gbọ́n wà nínú ilé ni rárá bẹ̀rẹ̀ to God be the glory ọ̀dọ̀ ọ̀gá ẹ̀yìn tó ṣe ṣìǹgbà yẹn náà ibẹ̀ náà ló ti padà lọ. ọ̀dọ̀ ọkùnrin ló wà ń gbà yẹn ṣálédè kan. bẹ́ẹ̀ni. kí lè fẹ́ lórí ètò ìsìn bàbá mi. mo tún wá ní sèmi àtọ́mọ́ yàrá ti pààtì lè kàn ṣá tó wá padà ọmọ méjì tó wá fẹ́ sùn ọmọ tó wá sọ fún mi pé ókè ó náà ti fẹ́ lọ school again. sẹ́yìn lẹ rán yẹn ní school gbà yẹn. no àǹtí ẹ̀ ló rán bọ̀ náà gbọ́dọ̀ tó tí náà ń ṣe lórí ẹ̀ tó pọ̀ dáadáa. èyí tẹ́ tún wá rí sí kí ló ṣẹlẹ̀ sàtórí àkókò. ọ̀nà tó ń mention pé ókè òun ti fẹ́ lọ sí school again. nǹkan tí mo wá fẹ́ kẹ́ gbàmí mọ́ ẹ̀ lẹ́yìn yẹn. kí ni èjì yín sà. I'm still 24 years. Sir? 24 years. 24. And I am a business owner. Ṣiṣẹ́ àbí? Then. Ẹ tẹ́ wá fẹ́ sí kí ni èjì tẹ̀? No, it's like 23 years. Ṣé kó máa lọ school ni sà? Sir? Ṣé kó máa lọ sí school ni sà? Ṣẹ́yìn ò fẹ́ kó lọ school ni? No, gbé nǹkan tó ti ṣe ìrànlá àkọ́kọ́. Yóò lọ school. Bọ̀ mo sọ. Tẹ́bẹ̀ wá ìyàwó tí yín síwájú ẹ wáwájú yóò lọ school. Ṣé mi àti yín wà reliable ni? Ṣọ́kùnrin wà reliable generally ni. Ẹ má bínú ẹ̀yin bàbá mi tẹ́ mi gbọ́ mi lé o. Ọkùnrin lè ṣe bí ọkùnrin at any time. A dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. Ṣé kó máa lọ school ni sà? Yóò lọ school náà máa build the career náà, build the future náà, á dẹ̀ build ara ẹ̀. Nǹkan tí mo sọ fún mi kó wà lọ sí part time. Kí ẹ gbọ́n fún pé full time ni mo ti máa lọ. Ẹni kó lọ ṣe PT, ṣẹ́yìn lẹ fẹ́ ràn school ni? Yes now. Ṣẹ́yìn lẹ fẹ́ ràn ní school? Bẹ́ẹ̀ni. Mo ń gbọ́ yín. Èyí náà ni mo fẹ́ kí. Ṣẹ́yìn lẹ fẹ́ ràn ní school àbí? Yes, I'm fine. Èmi ò fún yín ní ìmọ̀ràn kan. Okay. Màá fún yín ní ìmọ̀ràn kan. Okay. Ìmọ̀ràn yẹn dẹ̀ ní Adákéyẹ gba ìmọ̀ràn yẹn. Tí ṣé mọ̀ pé jẹ́nsí ni yín náà dẹ̀ ní arábìnrin yẹn náà àbí bẹ́ẹ̀ kọ́? Yes na. Ẹ̀dẹ̀ mọ́tẹ́jọ́ fojú ara yín rí. Bẹ́ẹ̀ni. Ẹ máa ń gbé wá bá wa náà a máa ń dá padà ní torí àti rò pọ̀ mọ́ yín a máa ń dá padà fún yín ni pé no
wo bàbá Ìjẹ̀bú ní dá padà kò lè fly èyí tí màá sọ fún yín lélẹ́yìí sà bàbá. ok ń gbọ́. tí ṣó ti wù yín láti wed nsìn. ó ti wù mí. ṣé ẹ ti ready. For me no I'm not yet. ṣé ẹ ti ready sẹ́. bẹ́ẹ̀ni. arábìnrin náà ò ti ready àbí bẹ́ẹ̀ kọ́. ó ti ready o. ó ti ready tiẹ̀ láti wed. ok ó fẹ́ wed kó tó máa lọ sí school. àbí. bẹ́ẹ̀ni. ní ẹ ti ready àti ṣe wedding náà. kí lẹ fẹ́ ṣe láàrin yẹn báyìí. ìyẹn ni pé yóò máa lọ school tiẹ̀ ná àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ni. tẹ bá ti wá ṣe tán àbí bẹ́ẹ̀ kọ́. etí màá sọ lélẹ̀ ẹ rò dáadáa ìyẹn gan túmọ̀ sí pé ìgò tí wà financially buoyant gan nìyẹn láti pé kẹ́ ẹ ṣègbéyàwó báyìí àbí school tẹ fẹ́ ràn yẹn gan ẹ fẹ́ máa rún mọ́ra wọn náà ni àbí bẹ́ẹ̀ kọ́ pé ìyàwó tẹ fẹ́ kẹ́ build ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ni ẹ parọ́ bẹ́ẹ̀ni. ṣé tó ń ṣẹlẹ̀ nìyẹn sà. bẹ́ẹ̀ni tó ṣẹlẹ̀ nìyẹn. ṣe lélẹ̀ ẹ tàbí tẹ́tẹ̀ kò sí tọ́lọ́run ò lè ṣe ẹ ṣáà jẹ́ káwọn òbí ẹ mọ̀ yín ṣó ti yé yín sà ẹ jẹ́ káwọn òbí ẹ mọ̀ yín kí bàbá ẹ. alákọ̀ọ́kọ́ náà òbí ẹ bàbá ẹ everybody ti mọ̀. ẹ jẹ́ kán mọ̀ yín tó bá ti á mọ̀ yín bẹ́ẹ̀ yẹn ẹ tún wá wò náà ṣọmọ yẹn jọmọ tó bẹ̀rù Ọlọ́run. ṣó jẹ́ni tó bẹ̀rù Ọlọ́run tẹ́ẹ̀kan fi ní nànà dànù ṣó jẹ́ni tó bẹ̀rù Ọlọ́run ṣe ń pẹ́yìn náà ṣe ẹ̀ tí ní àyùntó àtàníṣẹ́kù àwọn òbí ẹ̀rù lágbára àti lè ran ní skul àbí bẹ́ẹ̀ kọ́ sà ṣó ń kọ́ṣẹ́ lọ́wọ́ báyìí ni. ń kọ́ṣẹ́ lọ́wọ́ ni ọlọ́run ti manage àti teach. sá. ọlọ́run manage ó ń teach mi kan. ṣe mọ̀ pé àwọn òbí ẹ̀rù lágbára àti ran ní skul nìyẹn ẹ̀yin dẹ̀ fẹ́ ẹ̀yin náà fẹ́ inú tọrọkọ́bọ̀ tẹ́yin náà rí ẹ̀fẹ́ fi ran ní skul yẹn ó sọ pé kó jẹ́ ní tó bẹ̀rù Ọlọ́run torí ó bá àrán obìnrin bí àṣà màmá wa ọmọ gbọ́ Cambridge kó o rán obìnrin ní Cambridge ẹ jẹ́ put ẹ̀bẹ̀ yẹn. kíyàwó kó o rán tí obìnrin tí ò bá fẹ́ fẹ́ kò ní fẹ́ yóò wọ excuse kan tó máa tá give ká sọ kankan tó ń ṣẹlẹ̀ ní ìrìn àjò wa àti ẹ̀yẹn débi tó bá sọ síta fún àwọn ènìyàn ó ti mọ̀ tẹ́lẹ̀ o pé ibi tó wọ́n pa ẹ́ sí gbẹ̀yìn nìyẹn o ibi tó wọ́n pa ẹ́ sí nìyẹn yóò kàn lo ìgbà òjò ẹ á fi build ara ẹ̀ n kò bá rí i pé o ti dé ilé ìlérí kan yóò wá yíyó padà sí ẹ á máa jẹ́ kó yẹ báyìí pé n tẹ́ ń ṣe yìí o ẹ̀ ń ṣe báyìí ẹ̀ ń ṣe báyìí ò ń ṣe báyìí ò ń ṣe báyìí ò ń ṣe báyìí àpàtẹ náà bá jábọ́ kódà kó rí fáwọn tó wà ń ta yẹn wọn ò tó dá láre ní pé arákùnrin tẹ́yìn náà ṣe ò dáa. ètí màá sọ lélẹ̀ owó tẹ bá mú kó ní affect business yín tó ní affect ìgbésí ayé yín ìníkẹ́ náà lè lórí ẹ kú kalẹ̀ oníkẹ́ ṣe kí ni sà oníkẹ́ náà lè lórí sà. ẹ bá lọ sórí péèjì ìkànnì yìí Ọpẹ́yẹmí tó ti wà lórí ètò látàgò 7 ọmọ yín ọmọ tèmi Ọpẹ́yẹmí